18th of November is most special day among the 30 days in the month of November. Most great Frosh and Madams are usually born on the 18th of November. Today is November 18 and Lieutenant Betul officially +1 today. The person of Mowaninola Aderonke. Happy birthday to you. Lẹ́wọ̀n rẹ̀ wà Adérónkẹ́ lọ́jọ́ ìbí òní mo kí ọ káàbọ̀ sínú ọdún tuntun rẹ̀ wò ó wọ bàdẹ́dà ṣẹ̀dá ló fi kọ́dún náà lónìí ò kò sì ní jàṣẹ̀gbẹ̀yìn fún olókè ìpẹ́. Mo wà nínú ọlá Adérónkẹ́ ò mẹ́gbẹ́ ọyẹ́ Èkìtì ni bàbá tó bí ọlọ́mọ. Ó kun ọmọ lọ́yọ̀rá ó fẹ́ ọmọ aṣọ òṣìkò tútù sí ọmọ lọ́yẹ̀kẹ̀ ìtọ́ náà sàn gangan. Ọmọ wa ọmọ ẹkùn ọmọ olókè méjì takọ̀tàbò nìyí o ọmọ olókè tí ń ru bí iná ọmọ olórí rẹ̀ ń dádé ọmọ ajísùwọ̀n arígbábuwó ló ń pè yìí. Aláìkúlẹ̀ àdéwúre ọmọ ojúmọ́ ti mọ́ kólówó mówó olólòdó rẹ̀ lẹ́yìn ọgbà alágbègbè àìdílù pèrègèdè. Ẹ̀wọ̀n ọdún rẹ̀ lẹ́kan sí lónìí o àlékún owó àlékún rẹ̀ wò bọ́dún bá pọdún pèrègùn àmọ́ òtútù bọ̀ wálé ayé o ilé tuntun ọkọ̀ tuntun lọ́bẹ̀dẹ̀ yóò fi jí ìkí rẹ̀ o. Pápá balago báyìí dídún ní dún Adérónkẹ́ òwò yóò mọ̀ dún fún un ní báwọn làlùwọ̀ rẹ̀ láṣẹ ìdùnnà. Ọdọọdún láàárọ̀ mobì lórí àtẹ̀wọ̀ ọdọọdún láàmú orí òsèré àìsàn ní sọ lọ́jọ́ bẹ́ẹ̀ ní kò ìjò ní mú ọ lọ. Àjọrò wà báyìí kórìjọ kéré òkú délé òní rájò gbé sájò. Wishing you a beautiful and wonderful birthday filled with abundant blessings, long life and prosperity.